Mama é Carol. É Carol. Mama, kini orúkọ yín? Ọ̀jẹ́kẹ́mi Ato. So, Mama, you is Ato. Can you explain us the meaning of Ato? Tí wọ́n bá bí Ato, tá a fi lè dá mọ̀ pàtó ni pé yóò da àwọn egúngún bojú. Kò ní ké, kò ní sọ̀rọ̀, yóò kàn máa tasẹ̀ wítíwítí. Nígbà tó bá di wípé wọ́n sọ̀rọ̀ egúngún fún un, tí wọ́n bá tètè fura tó bá jẹ́ pé ìdílé eléégún ni, yóò sì fúnra rẹ̀, wọn ò ní bá a sí. Yóò wá ké, wọ́n ṣe wẹ̀. Wọ́n lè pọ́n mẹ́ẹ́mẹ́ẹ́, wọ́n fi bọ eégún níjọ́un. Ṣùgbọ́n tí ẹ bá ṣèdílé eléégún, ọmọ mi á máa kú gbà tí wọn ò bá mọ bí wọn ó ṣe ṣe. So, can you translate what Mama said? When anybody from Ato, after this you have to do something for the coffer. The only thing for these people know is Ato. After everybody know, they can go into the main to the Oro from Ato. So after going to the Oro, they can know that. So now his family don't know is Ato. So very easy to die. So very easy to die. So in only days, everything cost. So, it means when the new baby is born, it bring a white like nets covering the face. Wọ́n ní wípé tó bá ṣe pé ẹbí mọ̀ pé yóò ní kẹ́ni bí àwọn tí ó fi bójú 10 years. Or is it the placenta? You know that there is water inside. Pé ṣé ìjẹ́ àbí bí kíní ọmọ bí tí ẹ máa lé ní ọ̀sán. Rárá o. No, it's like a white net covering the face. Pronto, eu hoje vim falar com a Ọ̀jẹ́kẹ́mi Ato. Ela é Ato porque quando nasceu ela vinha com a cara coberta com uma película branca. Eu perguntei se era se era quando as crianças nascem, elas estão dentro de um véu, não é? Quando depois nascem sai a água, se era esse véu que a placenta que ela vinha envolvida. Ela diz que não é a placenta. Ela disse que é um género de uma pelezinha branca, um género de uma rede, uma pelezinha branca que cobre a cara do bebê ao nascer e que ela nasceu assim, por isso foi identificada como pertencendo a Egungun. Ela disse também que logo que a criança nasce e que vejam que a criança mulher, não é? É Ato, que pertence a Egungun, que imediatamente fazem ofrenda de mãe, que é uns bolinhos de feijão com óleo de palma, para que a criança não morra, pois se a família não conseguir identificar, a criança pode morrer. Let me ask you, is only the woman that is Ato when born, or the man can born as well, being from Egungun, if there's another man for man? Pé ìjẹ́ obìnrin nìkan ọgbọ́n dàbí Ato, pé àbí ṣé ọkùnrin náà ó lè jẹ́ Ato tí ó sì ní orúkọ mi àbàtò náà ní ọmọ ẹgbẹ́. Ọkùnrin náà ń jẹ́ Ato, ọkùnrin wa ní ń jẹ́ Amusan. Okay, so the name of the man is Amusan. Pronto, eu perguntei se eram só as mulheres que eram Ato, se os homens também tinham algum nome, se também nasciam pertencendo ao culto de Egungun. E ela disse que sim, que se for menino ao nascer, ele se vier também com a cara coberta, que se chama Amusan. Mama, that skin that comes covering the face when the baby borns, does he has a name in Yoruba?
ó ní ṣe nǹkan tó jẹ́ pé ato ní tí wọ́n bá bí tí fi máa bójú pé só ní orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Ó ní àwọn Egungun. Eu perguntei se essa pele que nasce envolvendo a face do bebê, se tem algum nome. Eles disseram que sim, que se chamava Awan Egungun, que era o nome Yorubá que eles davam a essa película, a essa pelezinha que nascia juntamente com o bebê. Mamã, if it's not that bag where the baby is inside, can you give an example if there is, for example, any animal or anything that I can understand? What is that skin that I want in the face? Ṣé ẹ lè ṣe bí àlàyé tí ó fi yá àwọn èèyàn wípé bí àwọn ẹni ti lè wà pé bóyá bí àwọn bí ẹran bá bímọ bí kíní kan bí tí máa rí ó lè jọra wọn bí kò lè jọra wọn tó fi yá àwọn èèyàn. Ó lè jọra wọn èèyàn náà ní ìṣẹ́ranko tí wọ́n bá bí ato. Àwọn tá ń pè láwọn yìí ni ìdọ̀tí ara obìnrin náà ni tí máa wà bí ẹ̀jẹ̀ tó yóò dàbò orí pọ̀ mọ́ gbogbo ọrùn rẹ̀ mọ́ ojú. Kíní tí máa wà lára àwọn ọmọ ẹran tó jẹ́ pé ìyá wọn ṣẹ̀ṣẹ̀ máa fi ẹnu lá yóò ṣẹ̀ṣẹ̀ máa fẹnu sí lára wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tàwọn èèyàn náà ọwọ́ ojú ní ọwà wà mọ́ ọrùn ní sí ní ara yìí. It's like a goat bone. After goat bone, you know, for the something cover for the goat. So only for the different, only for the different, only for the ato, only for the head to the face. You cannot have in the body. Ló fi gbọ́dọ̀ ní iye wákàtí tọmọ yìí tó fi gbọ́dọ̀ lò lára rẹ̀. But when a goat borns, is inside this placenta? Yes, inside for this placenta. So then for the ato, only for the head. You cannot have in the body. I know, but you know this placenta is the bag with the water. Yes. But that is not. That is not. Yes, it's like. So goat, we have something as well, white. White. That the mother will lick. Lick. So then for this ato, he said he can strong more for this one, so only for the head. For the neck. Yes, only for the neck. Pronto, eu perguntei se poderia dar algum exemplo, se por exemplo algum animal que nasça, para termos realmente uma ideia. E ela diz que, por exemplo, as cabras, quando parem, e os cabritos nascem, além da placenta, eles têm uma pelezinha branca cobrindo o corpo todo, e que depois essa pelezinha é lambida pela mãe e retirada do corpo do cabrito, que é idêntico ao ato, só que o ato só tem na cabeça, não tem no corpo todo. Só para darmos uma ideia para podermos realmente entender. So, it means that ato is the way it comes from heaven. It's not a title. It was born belonging to the Egungun. Ato pé kìí ṣe oyè jíjẹ pé bó ti wá láti ọ̀run ni ìgbà ó jẹ́ nǹkan ó jẹ́ pé ní ó súnmọ́ Egungun. Bẹ́ẹ̀ pé joyè rẹ̀ àwòkọ àmútọ̀run wá ni. He said for this person born the only thing for he bring to the lay in the heaven, so it belong to the Egungun. Pronto, eu perguntei se ato era um título. Ela disse que não, que ato não é um título, que ato é a forma como a criança nasceu, que já trouxe do céu aonde pertence, não é? Ela já trouxe o nome, o Jekemi, ato, pertencendo automaticamente ao culto de Egungun. So, to be ato, it means if she comes from heaven like that, does she need to be, because they know she belongs to Egungun, does she need then to be initiated in the Egungun society, or she come already from heaven, from Egungun, just to clear the matter? Pé ẹni tó bá jẹ́ ato yìí wípé tàbí tó jẹ́ àmúsàn ìjẹ́ ọkọ bá wá láti tó ti wá látòrí ọdún tó ti mú ọkọ wá pé sọ yẹ kó ṣe òwe Egungun
bí kò yẹ kó ṣe pé ó sá àbí ó ti free láti wọ ibi tó bá wù pẹ̀lú egungun. ó free láti wọ gbogbo ìgbàlẹ̀ ibi tó bá wù bóró egun bá wù ṣe ni tí ó bá wù sí ó ti ṣe tiẹ̀ wá látòde ọ̀run kò nídìí kó tún sọ̀rọ̀ kankan mọ́ tí ó bá máa sọ̀rọ̀ fún yẹn ló. Then after born èèyàn amúsàn ọ èèyàn ato ǹjẹ́ ẹ fi due to the ọ̀nà egungun so or a canteen to the need to be do is not it by tools to the do it anymore. It's already from heaven. It's already for the heaven. So he can do it, but the another person need to do it. Ok. Pronto, a questão foi, estas crianças que nascem, que são atores, ou a moçã que já vêm, pronto, do céu, elas consideram-se já iniciadas ao culto de Egungun. Então elas não precisam de fazer iniciação na terra para o culto de Egungun. Elas podem iniciar outras pessoas e são livres de entrar no culto de Egungun. So it means that she is free to enter in Igbale, to do everything for Egungun. She doesn't need to do anything. Pé gan báyìí ní ìsìn pé ẹni ọba wa ti àgbà bá pé ó free ó lè sọ̀rọ̀ eégún fún yàn ó lè wọ̀ gbàlẹ̀ egungun síbi tí ò lè wọ̀. síbi tí ò lè wọ̀ ó lè sọ̀rọ̀ eégún fún yàn ó lè wọ̀ gbàlẹ̀ eégún sí nǹkan kan tí wọ́n ń jẹ ń bẹ̀ tí ò lè bá wọn jẹ. Pronto, eu perguntei para confirmar se a Tó e se eles eram livres de entrar no culto de Egungun. Ela disse que sim, que eram livres de entrar no Igbalé, de fazer os rituais, de iniciar, de fazer tudo, porque já vinham do céu com pertencendo ao culto, que tinham livre árbitro de entrar no culto de Egungun. But mamã, normally the Egungun society, the women are not allowed. It's a man's society. You understand? So, is it because she's Ato that she's free to enter? Pé níbi egungun pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní ọmọ wà ń bẹ pé kì í sábà ṣòfin níbẹ̀ tí máa wọlé pé ṣé torí pé obìnrin yẹn jẹ́ ato torí pé ẹja tó lẹ́tọ̀ láti wọlé àbóbìnrin mi náà lè wọlé síbẹ̀. obìnrin mi ò lè wọlé o tí wọn bá fẹ́ báwo jẹ́ ẹni tó jẹ́ ato obìnrin ló gbọ́dọ̀ wọlé ti àwọn ọkùnrin. So he said because he cannot study from egungun only for the woman people need to be enter. Ṣùgbọ́n because about of woman people is ato only him allowed to be enter. So it's only Ato. Only Ato. So the Egungun society it no belong to women. No belong to the They woman. cannot enter. They cannot enter. They can sing. Yes. They can, but Dance. outside. Yeah, But they outside. cannot enter in the ballet. Ballet. They cannot do it. Yes. Ela teve a explicar que o culto de Egungun é para homens e não para mulheres. As mulheres não fazem rituais para Egungun. As mulheres não entram no Igbalé, só os homens. E só mesmo as atôs, as mulheres que nasceram, já vieram do céu, sendo atô, pertencendo ao culto, é que podem entrar e é que podem fazer os rituais para Egungun. De resto, as mulheres têm que ficar fora do Igbalé, não podem fazer os rituais, não podem iniciar em Egungun, não podem ser iniciadas em Egungun também, e elas só dançam e cantam para Egungun. Mamã, but there is this, they call it Yagan. Yagan is a woman. Is it a title or Yagan? What is Yagan? Pé ìyá gan pé ó jẹ́ obìnrin pé ṣé oyè ni àbí bóun ló ti jẹ́. oyè ni ìyá àgan ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n máa fi jẹ ìyá àgan àgbàlagbà tó bá gbójú tó lè pe ohun egúngún ni wọ́n máa fi jẹ ìyá àgan. He said is only for this person ìyá gan is title. So Is title. His title ṣùgbọ́n his old person is very very strong in egungun to the south really from egungun only take for these people give to the title from ìyá gan. So, eu quis saber sobre Yagan porque também está relacionado a Egungun. E ela explicou que Yagan é um título que é dado a mulheres que já têm uma certa idade
e que são mulheres que sabem cantar para Egungun. Então é-lhe dado este título. But can Yagan enter into the can the Yagan enter into the Igbalé? Ìjẹ́ ìyá àgan ó ní àwọn ìgbàlẹ̀ egúngún. ìyá àgàn náà máa ń wọ́ gbàlẹ̀ egúngún nígbà tó ti jẹ́ ìyá àgàn wọ́n ò sọ̀rọ̀ ìyá àgàn fún un ọ̀rọ̀ egúngún náà ni wọ́n sì ṣe fún un. So ìyá àgan ọgbọ́dọ̀ wọlé. ìṣẹ́ ìyá àgan ní to the renter from ìgbàlẹ̀ egúngún. ṣùgbọ́n these people need to be due to the old egúngún from ìyá àgan need to the renter inside. Ok. Pronto, Yagan é um título, como já expliquei, é uma pessoa de idade e tem que fazer os rituais para, mesmo já sendo uma pessoa de idade, poder entrar no Igbalé. And what is the function of Yagan? If Ato can do everything, does Yagan can do everything as well inside the Igbalé for Egungun, like initiation and all that? Pé ìgbà tí Ato ti wà pé ìjẹ́ ìyá àgan pé iṣẹ́ tiẹ̀ náà òun náà lè sọ̀rọ̀ egún fún yàn nígbà tó náà ti wọ̀ balẹ̀ ó lè sọ bìí egúngún ó lè ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni ìyá àgàn lè sọ bì fún yàn ó lè sọ̀rọ̀ egúngún ó lè ṣẹ́gun fún yàn kò sọ̀rọ̀ egún kankan tí ìyá àgàn ò lè ṣe ẹni tó bá mọ̀ nípa rẹ̀ náà wọ́n máa fi jẹ́. So somebody from ìyá àgan he can go to the òwe egúngún. You can go to the read from Obi for the Egungun, anything for the Ato, you can do it. Then she can do it as well. Pronto, a Yagan, depois de receber o título e de fazer os rituais para entrar então na Igbalé, ela pode tomar, fazer, pronto, ter as mesmas funções da Ato. Mamã, do you have Egungun? Mo ní egúngún. What is the name of the Egungun? Olúsódò. Olúsódò. Olúsódò is the name of Egungun. So Ato can have Egungun. Ato ó lè ní egúngún mi. Ó tún lè légúngún mi. But Mama, normally the woman cannot have Egungun. Pé so ṣe é ṣe pé obìnrin tí ó bá ṣe obìnrin tí èjì Ato kò lè léegún. Tí ẹ bá ti sobin tí ẹ bá ti ṣàtò kò lè léegún àfi tó bá bímọ tí wọ́n ní kọ́ṣẹ́ eégún fún lókun. He said his woman is naughty Ato, he cannot have Egungun. Ṣùgbọ́n he can born, this people can send he need to do to the Egungun for the old children. He can have Egungun for the child. Ela disse que as mulheres que não sejam Ato não podem ter Egungun. Mas se tiver um filho e seja preciso ter Egungun, então os Olodjés fazem o Egungun para aquela criança e ela pode então ter Egungun dentro de casa. But if that woman born and they say the child has to have Egungun, can that woman that is not Ato take care of the Egungun, or she need to call somebody to take care of the Egungun? Pé ìjẹ́ obìnrin yìí tó yẹ pé kìí ṣe Ato pé tọ́wá bímọ tọmọ rẹ̀ fẹ́ wá ní pé eégún ni tọ́wá sí eégún fún un ìjẹ́ ní èyí ni ọmọ sọ bìtẹ́ eégún àbí ọmọ pe àwọn eégún láti wá fún ní jíjẹ mímu. Yóò mọ̀ pé àwọn eléégún ni tí wọ́n mọ̀ bá mójútó tọmọ ń ègòkè àgbà. So send he can call to the Egungun people to do it for him before for the children to develop. A questão é que se a pessoa não é Ato e teve uma criança que tem que cultuar Egungun, essa mãe não pode cultuar o Egungun, terá que chamar os Olodjés para tomar a conta de Egungun até essa criança crescer e tomar conta do Egungun. Mamã, é chegando Pupo. I'm very grateful. Olúsódò ọ̀gbàgbọ́ onígbòrò gbárí léyàn ká bàbá mi ọba orí tí a ò ilé ni kú àbàbà mi ẹ̀yìn kùlé lọ́ta wà nílé la ṣe bí ń gbé ọmọ bàbá ọmọ Ṣùámù àbọ̀mọ wí wọn lóore lọmọ ṣe é bẹ
ilé ní kúwà òòlù sódò ọ̀gbàbú onígbùrú gbarílé yẹn ká eégún olú ọdẹ eégún ńlá ọ̀gbàbú onígbùrú gbẹ́ ilé ní kúwà bàbá mi ẹ̀yìnkùlé lọ́ta wà ilé la ṣe bí ń gbé ọmọ suamu àwòbọ́mọ wí wọn lóore lọ́mọ ṣe é bẹ́ẹ̀ ìpọ̀nà mọ bàásà ìpọ̀nà mọ máa wẹ̀lẹ́kù ọmọ àrẹ̀sà ọmọ sí ògùn ọmọ agbìyànjú ògùn wọ̀gbẹ́ ọmọ ológun àjọbọ bọ́ọ̀lì òpópó náà òdìmọ́dé rẹ̀ sà ìṣẹ́ni ní bára rẹ̀ sànú pàyé ó fi pàyé òfàlìkì bàbá tí ìjólú ọdẹ ẹni tí ó dùn mọ́ bọ tiẹ̀ lọ́tọ̀. Resumen de la entrevista con la Ato. No me ojeque mi Ato. Ato es el nombre dado a los recién nacidos del sexo femenino que nacen con la cara cubierta con una piel, velo, blanca. Este velo no es la placenta. Estos recién nacidos se identifican automáticamente al culto de Egungun, que es el caso de la entrevistada. Los rituales se llevan a cabo de inmediato para Egungun con moin moin, frijol efrad albóndigas al horno con aceite de dendé, para no poner al bebé en riesgo de morir. Ato es el nombre dado solamente al sexo femenino. En caso de que el recién nacido sea del sexo masculino, este es Amusan. Awon Egungun es el nombre del velo que cubre el rostro del recién nacido al nacer. Este velo, como ya se ha explicado anteriormente, no es la placenta y solo cubre el rostro, siendo semejante al velo blanco que cubre el cuerpo de los cabritos recién nacidos y que es limpiado por la propia madre después del parto. Ato no es un título, sino un nombre que viene con el recién nacido y que identifica el origen del bebé. Ato no necesita ser iniciado en el culto a Egungun al nacer, pues ya vino iniciada. A pesar de ser mujer, ella puede entrar libremente en la Iqbale y realizar todos los actos ritualísticos, así como iniciar otros miembros hombres al culto. Las mujeres no están autorizadas en los actos rituales de Egungun, no pueden entrar en Iqbale, solo los hechos. Sin embargo, pueden acompañar al Egungun de familia cuando se en la calle cantando y bailando. Las mujeres no tienen Egungun, solo los hombres, pero la ley tiene Egungun y culto. En este caso esta ley tiene el Egungun Olusodo. Las mujeres no pueden tener Egungun, solo si tienen un hijo que necesite adorar, y aún así los olojes van a realizar los actos ritualísticos hasta que el niño crezca. La diferencia entre Ato y Aiyagan es que Aiyagan y un título dado a una mujer mayor que sabe cantar para Egungun, después del título pasará por rituales para ser parte del culto de Egungun y poder entrar en Iqbale. Ato no es un título, sino el nombre que identifica su identidad al nacer. Aiyagan, después de realizar todos los actos rituales, también participa en todos los rituales de Egungun.